àṣírí tá a fi ń dá sẹ̀ríà fún àwọn tí bá ń dà wá láàmú ni yálà o mọ orúkọ wọn àbí o mọ orúkọ wọn. àṣírí yìí tí ọba ti àṣírí yìí tán ẹni ọ̀hún yóò kọ́ àbámọ̀ wípé òun fọwọ́ kan ayé ẹ̀ yálà látìgbà kékeré ni wọ́n ti ń dọ̀ láàmú ni àbí látìgbà tó dàgbà yìí àṣírí yìí wúlò gan ni. ẹ jọ̀ọ́ ẹ máa bá subscribe sí YouTube channel wa Ìyá Lábúlé 72 tí màá gbé líǹkì rẹ̀ màá gbé sí first comment màá dẹ̀ táàgì ẹ̀ ní ibi báyìí. ṣe rí àwa tí à ń gbọ́ àwọn àṣírí wa yìí ẹ jẹ́ ká máa comment pé ara ò ní ni mí ká tó wá di favorite ẹ jẹ́ ká máa comment pé ara ò ní ni mí kálukú ló ní májẹ̀mú fún sẹ́kọ̀ọ́ kan tí bá ń ṣe o. tí ẹ bá di favorite ó túmọ̀ sí pé ẹ ní ìdí ẹ fẹ́ lò later tẹ́ ẹ bá rántí comment pé ara ò ní ni mí tẹ́ ẹ like tẹ́ ẹ share tẹ́ ẹ lọ hard favorite ó ṣeé ṣe tó bá dìgbà tẹ́ ẹ fẹ́ lò ó kó jẹ́ òfútù fẹ́ tẹ o àṣà tí ò ní kán káwọn kan ó lò kí wọ́n mọ̀ sọ testimony kí wọ́n ó lò kọ́ ọmọ rí sọ o. kí nìkan tá a fẹ́ lọ wá ẹyin adìẹ ni o a lè lo ẹyin àgíríkì a sì lè lo ẹyin Yorùbá ẹyin adìẹ ìbílẹ̀ àti ọmọ atare 16. ìwọ tó bá mọ orúkọ ẹni tí ń dọ̀ láàmú ìwọ kọ orúkọ wọn sínú white paper kó o kíbọnú ẹyin yẹn ó rà lu ẹyin lórí báyìí ọ wàá kíbọ̀ rántí pé bó ṣe ń kíbọ̀ yẹn omi ẹyin ọ̀rá máa dàlẹ̀ yóò máa dànù díẹ̀díẹ̀ kò sí yọnu gbé ẹyin yẹn sínú nylon ọ wàá fi orúkọ àwọn tí ń dọ̀ láàmú yìí sí tó o bá sì mọ orúkọ kó ọmọ atare ẹyọ atare 16 kó sínú ẹyin kó ọ̀rá máa fi gbálẹ̀ kíbọ̀ tí tó fi kíbọ̀ tán omi inú ẹyin ó máa dànù kò sí yọnu. tó o bá ti wá ṣe bẹ́ẹ̀ tán fi nǹkan dí ẹnu kó o tó di pé o fẹ́ fi nǹkan dí ẹnu ẹyin yẹn kọ́kọ́ sọ ọ̀rọ̀ sí kó o sọ ní tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn gangan ẹni tó jẹ́ ọ lówó tí o fẹ́ fún ọ yẹn fi sínú ìnira sọ pé kó bọ́ sínú ìnira ayérayé títí tí o fi sanwó rẹ tí bá sì ti ń bẹ́ nù ìnira nǹkan ọmọ rántí pọ̀ ń jẹ́ ọ lówó iye báyìí ló jẹ́ ọ ẹni tó fi ọ sínú ìgbèkùn tó ti gbọ́ rí dáadáa pé lágbájá ní í sí ọ sọ nǹkan tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn tó ọmọ yẹn gangan tí wọ́n ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ lórí rẹ sọ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn wá dé ẹnu ẹyin yìí pa o lè kán kándù sí kó o dé pa o lè lẹ sẹ́lótéèpù mọ́ kó wá lọ rì mọ́lẹ̀ ní orí àkìtàn ìbá àṣebi tẹ́ ń dalẹ̀ sí nínú ilé yín tó mọ̀ pé dọ̀tí lẹ̀ ń dà síbẹ̀ tó mọ̀ pé ẹ̀gbin lẹ̀ ń dà síbẹ̀ rì mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ tí ọ̀ wá sí gbogbo orú nǹkan bá ń bọ́yá jí aro ènìwọ̀n ń gbé flush ẹ̀ sínú tọ́ílẹ̀tì ìṣòro tí mẹ́mẹ́ ni pé tó bá fẹ́ flush ẹ̀ sínú tọ́ílẹ̀tì gbé ìdí ẹyin jókòó dáadáa mọ́jì ọ̀dẹ́gbẹ́ tó bá ti gbé ìdí ẹyin jókòó báyìí kó wá sáré flush kó lọ lẹ́ẹ̀kan náà tó bá sì mọ̀ pé omi inú tọ́ílẹ̀tì yín ò lè jí ọ lọ lẹ́ẹ̀kan náà tètè ya mú bákẹ́ẹ̀tì ńlá kó o fi pọn omi tọ́pọ̀ kó o gbé lérí kó wá dà sí wíì kó fi lọ lẹ́ẹ̀kan náà torí kò gbọdọ̀ mọ́ lọ lágbára Ọlọ́run ọ̀tá rẹ̀ ọkàn jàngbọ̀n bó o ṣe ń ṣe sẹ́hùn ọ̀tá rẹ̀ ọkàn jàngbọ̀n láìkí póòsì yìí kó o share rẹ̀ kó o tó wà di favorite ire ibẹ̀ yóò jẹ́ tiwa o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò sì yí padà 08039289850 aago 5 sí 6 ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ Sunday òní mo máa ń ṣe live stream tó o bá ní ìbéèrè kan tàbí nǹkan kan kó wá síbẹ̀ kó wá béèrè ire o ire lójú owó rí.